بسم الله wọ́n ní aṣọ gíní gidi ìgàn kan yóò dọ́dọ̀ bàbá ń bá àgbà lọ́la tí ó kẹ̀yìn lára. kò ní bàá náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وروح الكونين ووارث الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وصحابه وسلم. Bọ́bára mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Nínú àwọn ọjọ́ tí ní gbàgbé láyé tí sì máa fi gbòòrùn pé àtọ́lọ́run fẹ́ wa. Náà ni kí wọ́n pe irú àwa kéékèèké ìpè káwá sọ̀rọ̀ gbogbo wájú ilé bàbá àgbà mọ́hùnlá. Ẹ̀yin lẹ́yìn ṣètàn kíwẹ̀ fún wa lẹ́lẹ́ sáyẹn pé tá a bá sọ pé Ọlọ́run fẹ́ wa ẹ jẹ́ ká mọ̀ pé bẹ́ẹ̀ ni fún pé ẹ pè wá síbí. Tó bá yẹ kí kéwù ni kéwù wa ò ká kò ká àwọn èèyàn wà níwájú wa nílẹ̀ yìí tó pọ̀ gan. Mo máa ń sọ àwọn èèyàn pé tẹ bá rẹ̀ gan tí wọ́n ń kí nílẹ̀ yìí ẹ má gbójú ògbó òun àkọ́kọ́ bẹ́ẹ̀ o. Wàláì súnmọ́ bí láìlẹ̀dí láìláìláhùwà àwọn èèyàn wà àwọn ṣàwábíọ̀n àwọn champion nílọrin bí tí a bẹ lọ bọ́ wọn jẹ́ kiri kan Ìlọrin kọ́lé tó sọ̀pàpọ̀ ẹ̀yìn ẹ kà sàánú wa pé jẹ́ ká kọ̀ rọ́bà rẹ̀ ká fi ọ́ hàn sáyé kó wọ́n náà dà. Tó bá wá rí bẹ́ẹ̀ bá ń pẹ́ mọ́wó láyà sọ́ọ̀lì wàzálì. Dáìmọ̀ ni àbádá. Bíbí kàkọ́ ìrì lè bàlì kíkún lè. Hey!
èmi ti ṣe mọ̀ ní tèmi nu. sallallahu alayhi wa sallam. ìdókòwò ni ká máa fọ́ ta kalẹ̀ báyìí. iyyakumullah. bàbá wa àgbà ní bá gbà. adamallahu ayatahu. bàbá Dáúdù fún àgbà. shehu. ẹ bá wí lẹ́ẹ̀kan sí. shehu. ẹ bá wí lẹ́ẹ̀kan sí. bàbá olóríire bàbá láníyàn rẹ bàbá àwọn ọmọ rẹ. ó dùn mọ́ mi pé mo jọmọ lọrin. alhamdulillah. tí bá jọmọ ìlú mi má dẹ̀ ń lọ gbà àwọn ẹgbẹ́ ìjẹbẹ̀ yẹn mọ ibi mo fẹ́ jẹ́. ọmọ iṣẹ́ ayélujára ta jẹ́ ó jẹ́ kọ̀ǹfà mọ́ra pé ọmọ rẹ ni wá. bàbá wa mi mọ́tò tẹ́lẹ̀ ọba àlù lọ́rin wọ́n ṣe é. ẹ bá wulẹ̀ ẹ̀ka sí. bàbá wa Dáúdù wa lámúlé náà ọmọ ṣọ́ alíbi náà nù. ẹ bá wulẹ̀ ẹ̀ka sí. ẹjọ́ pé mẹ́ta. ọba Ìlọrin wáyé ní mọ́tàbà lẹ́yìn Ọlọ́run ọba gbogbo ayé ni wọ́n. investment tó bá jẹ́ investment tó bá jẹ́ investment tó jẹ́ ọba nìkan lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ àfa sí bàbá ọba. mo sọ nílùú mi náà mo tún sọ nílùú mi náà mo tún sọ nílùú mi lọ ní báyìí náà. ó lọ bá Saudi kò tó ọba lọrin wàláì dàláì tí o bá gbà tó ń ru lójú ó jẹ́ òkè ìwé ìjọba lọrin fún 2 weeks. iyyakumullah. wàláì yóò sá lọ ni àpò tí ó kó moru wa yìí sí àpò náà yà. ẹ máa bá ń gbé tí bá ń tún táyé mi bọ̀ tí bá ń tún táyé mi bọ̀ ṣé wùwálì mi lè mi ó tẹ̀lé táyà tó mọ́. tí mo bá táyé mi bọ̀. tí bá tún táyé mi bọ̀. ṣé wùwálì mi lè mi ó tẹ̀lé táyà tó mọ́. tí bá tún táyé mi bọ̀. tí bá tún táyé mi bọ̀. ṣé wùwálì mi lè mi ó tẹ̀lé táyà tó mọ́. tí a tún táyé mi bọ̀. Àbí mo fẹ́ bá tún táyé mi bọ̀. ṣé wùwálì mi lè tẹ̀lé táyà tó mọ́. tẹ̀lé bàbá lọ́kùnrin táyà tó mọ́. ọba tí bá tún táyé mi bọ̀. bá tún táyé mi bọ̀. Ṣé wùwálì mi lè mi ó tẹ̀lé táyà ṣé tó mọ́. wùwálì mi lè ó tẹ̀lé táyà tó mọ́. tí bá tún táyé mi bọ̀. tí bá tún táyé mi bọ̀. wáyé mi ó tẹ̀lé táyà tó mọ́. ọba rẹ ọba tí a pọ̀ lábẹ́ tí ò yọ ìwọ ẹnìkan kalẹ̀ ní sí Nàìjíríà láìpẹ́ yìí àwọn bàbá wa ní sàkámà gba wọn olóyè lábẹ́ ọba lọ́rin bàbá wa rán wọn sí ni pé káwọn bá mi sọ̀rọ̀ kan lé ní mọ́tàbà sùdàmbárì ẹni kó rí ni fún wa ọba lọ́rin máa rán yẹn sí wa abẹ́rẹ́ gẹ́gẹ́ tiẹ̀ ni ìjà tó pẹ́ náà tí ń sábà nìkan lọ́wọ́ ń bẹ̀ káwọn ọ̀tọ̀nkùnrin èèyàn wá gbéra láti lé pẹ̀lú iṣẹ́ bàbá kẹ́nìkan lọ jíṣẹ́ fún mi tí lè fi hàn dáná ẹ̀rọ gbẹ́wẹ́ lè lọ́yàn jọ bẹ́ẹ̀ kó dáná ni bọ̀ wọ́n ní káwọn bá wa fún kankan ni ó wá jẹ́ iṣẹ́ ọba lọ́rin nínú ilẹ̀ yìí lọ́rin bí wọ́n fi sẹ́rí wọ́n fi sèmi fún wa ní pé ó ṣe ohun tó tiẹ̀ tó jùlẹ̀ yìí lẹ̀ ọmọ náà ni máa balẹ̀ jẹ́ ọmọ náà ni máa tó lé sí kò sí wa lọ́mọ tí wọ́n balẹ̀ wọn jẹ́ tọ́lọ́ máa yan ọmọ rẹ fún ọ láti balẹ̀ ẹ̀ jẹ́
tọ́ba ti padà kánkọ̀ rẹ̀ yóò ti bá kẹ́lẹ́ jìnnà. Láwọn tó fẹ́ bàjẹ́ nǹkan yẹn kó ń bú lọ́wọ́ àwa dúró tì wọ́n lọ́rùn báyìí. Bóyá nígbà abáwa Dáúdù Fágbà ló ń darí nǹkan yẹn. Wọ́n kí Gbàgádòsì. La ilaha illallah. Bàbá ń Fágbà gángan. Àwọn ọmọ kan bẹ́ẹ̀ tàn bá wáyé wọ́n sì máa dùn láàmú. Wọ́n máa da ọ̀run láàmú ọlọ́wọ́ ní kí ló dé kí ní ṣe òní ẹjọ́ máa lọ bí tó ti art. Irú àyíká máa wáyé. Àbáwọ̀ Khalifa gbogbo àmọ́ wù láì yẹ́nyẹ́. Wọ́n gbé yẹn sáyé mi yóò fún ma yóò sì lédè rẹ̀ àmọ́ yóò fún ma. Wọ́n gbé yẹn síbò mi yóò fẹ́ jù lọ. Ẹ̀yin ẹ̀tọ́ bẹ́ẹ̀ so ni ẹ̀ka ẹ̀túnṣu nínú Ìlọrin tó bá mọ bí sì tiẹ̀ ṣe hot tó sọ fún wa pé ká travel for 2 months ó wá jókòó bẹ̀ kó rí. Gbogbo àbúrò àbí ọmọ ìyá àjọ bàbá tí ń bá ń bẹ lẹ́yìn àyíká kan tí ò bá fèmí tó dáa bá lò ó ń yàgbẹ́ sílé ẹ̀. ìdá 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 níbẹ̀ yẹn kì í sọ̀rọ̀ pé orúkọ ọ̀bá nìkan no ìjọba dára nílẹ̀ yìí tó bá dúró ti kẹ Ìlọrin ló dẹ́dẹ́ àti bọ́ gbogbo orun gbogbo nǹkan rẹ̀. wàá yà wèrè tíṣà báyìí lọ́rùn ni wàá yà wèrè tíṣà báyìí lọ́rùn wọ́n rí pé o rí nǹkan mi ròdùn tó dókun ti lọ ìyẹn ló dé bá mo ti mùdírù Markaz Alori. gbogbo ọjọ́ ilé àwọn èèyàn ń ṣe ra bàbá wọn náà fẹ́ wú Markaz kó bẹ̀rẹ̀ ni kò lè ṣe é ṣe ìjọ òfin ní wọ́n kiri pé ṣé aláwọ̀ pàtàkì náà kẹjẹ. bàbá wa Khalifa. bàbá dáadáa ìmọ̀lẹ̀ yẹn kú lọ́dún kẹlẹ́ ayé wa Mákà mà wọ́n mọ̀tàn mà wà gbúrú pé ẹ̀rọ̀bí ibi kíni kankan náà bá yàn mí kí n máa kírun mo bá ń kírun ó kàdíjọ́ kàdíjọ́ àwọn kí ni yóò máa tí máa mú kọ́kọ́ balance báyìí pé ẹ máa tó bí mo ṣe rí bàbá náà tí màá lẹ́ ìyàwó kankan mo lé mi ò ní kírun léyìí o. èmi ò ní kí lóore yọ ọlọ́mọdé wọ́n sì síbà kíá o. ìmọ̀lẹ̀ rẹ̀ bóòlù ní ìṣẹ̀ṣájú fún eléyìí bá takú bàbá ògbà wà nínú àbọ̀síwájú musa takú gan torí èmi nínú tọ́lọ́mù mi jùlọ ayé ni kí n bọ̀wọ̀ yìí. tẹ́ ẹ bá rí ibi tẹ́lẹ̀ àti ẹ̀ pàdé mi ìjà ẹ lọ wo ṣètánì ọlọ́run. wàláhì mo máa ń tijú gan àwọn táwọn ọdún wọn bú wọn ní ìbúrú tó bá èmi lè dábò mo wí láàrin yìí ni mo lè tu kò ní ti àtẹ̀yẹ kí wọ́n rán mi lórí ní náà ni wàláhì bàbá yìí mo ní ọlọ́run ní àmọ́ ara ilé yẹn mọ̀yàn téèyàn bá lọ sọ́dọ̀ tó máa ń sọ pé ká nígbà ní bàtà náà ni kò ní gbà nígbà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ gbà. àbí ìtọ́ máa fi ń wí ní ẹ̀yìn èèyàn ni pé kán fún yín ní àyíbá àjẹmọ́sà tí wọ́n mọ̀ wá nà má rí bàbá rẹ̀ tí wọ́n ò ní bẹ̀rù yín mọ́ ìtẹ̀mọ́ láìkì ni gbogbo ilé tó di bẹ́ẹ̀ nísìn ọlọ́run ò jẹ̀bi wọn àwọn náà fà ẹ balance tí ẹ bá rí yín yóò mọ̀ pé òun rí ọba fàgbà. irú ẹni tí yóò bí irú ọ̀hún náà yóò jẹ́ anta ìmáàmù lẹ́bí nàìjíríà bí tọ́ àti yìí. anta ìmáàmù lẹ́bí nàìjíríà bí tọ́ àti yìí. yawmal
الرحمن غفرانا يوم الحساب من الرحمن غفرانا. ẹ má máa ń gbé bàbá ní fàgbà ẹ̀ tó ní bàbá. Bàbá ní fàdà ẹ̀ tó ní bàbá. Ẹ̀ tó ní bàbá ẹ̀ sì tó ní yéyé. Ẹ̀ tó ní bàbá ẹ̀ sì tó ní yé. Bàbá ní bàbá ẹ̀ tó ní bàbá. Bàbá ní fàdà ẹ̀ tó ní bàbá. Ẹ̀ tó ní bàbá ẹ̀ sì tó ní yéyé. Ẹ̀ tó ní bàbá ẹ̀ sì tó ní yé. Bàbá ní bàbá ẹ̀ tó ní bàbá. Bàbá ní fàdà ẹ̀ tó ní bàbá. Ẹ̀ tó ní bàbá ẹ̀ sì tó ní yéyé. Ẹ̀ tó ní bàbá ẹ̀ sì tó ní yé. Bàbá ní fàdà ẹ̀ sì tó ní bàbá. Bàbá ní fàdà ẹ̀ sì tó ní bàbá. Ẹ̀ tó ní bàbá ẹ̀ sì tó ní yé. Alhamdulillah. فخلعنا عليك إنك بالوادي المقدس طوى تبارك أن تلو غوتيو لودالي أوتو بوكامله والله يا شيخ أوتو بوكامله gbogbo ohun tó bá bàjẹ́ ní tútù tí ò ní parí tó dáa ẹyọ ọlọ́nkọ ẹ lọ wo fáìlì ẹ̀ wò ẹ bàjọ́ tó ti disgrace ògbó kan rí ọlọ́run ni mo sí báwọn ọlọ́run ó fún ẹlòmíì láǹfààní àti ẹ̀yàn mọ́lẹ̀ àti downgrade àwọn èèyàn ńláńlá yóò downgrade wọn yẹn ẹ máa retí pé ẹnu rẹ̀ ó yà kò ní yà ọlọ́run ni kò ní yà ntí ó yà ń bọ̀ lára rẹ̀ yóò ṣiṣẹ́ dédé àjìní gbogbo ohun tó ṣe láti bẹ̀rẹ̀ wọn kò ní bàdé parí tó bá wá yá gbogbo wà kún gbó gbogbo ohun tó bẹ̀rẹ̀ ní láhìláhìlá tó yẹ kó parí pé ìparí rẹ̀ náà fi máa ń pèyàn ṣiṣẹ́ kò wá ní dé parí yóò wà kún gbó padà nítorí o pé o ti tògbó mọ́lẹ̀ ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. ọjọ́ ti lọ púpọ̀ o ibi yìí sì ni àyè ọ̀rọ̀ ni ọ̀tọ̀ ni pé ọ̀rọ̀ wa kò sáyé ọ̀rọ̀ wà àyè sì wà. wọ́n á bá wọn náà lẹ́yìn ọlọ́run mẹ́wọ̀n ẹ má bínú ṣé o musa ẹ̀yin lẹ fún Al-Khalifa àmọ́ wò láìfọ̀ láìfọ̀ ni mí wọn àánú gúrúùpù yẹn kọ́lá mo ti gba id card ọmọ ẹgbẹ́ ní ìsìn ẹ̀rí àmọ́ wò láìfọ̀ láìfọ̀ ẹni tí tó bá wà kí àmọ́ wò láì gidi ni ọ tó o bá ti sunu gúrúùpù yìí musamusa bí nàní ọ ẹ bá tún dá mi lẹ mọ eléyìí kẹjì tó ẹ bá ti dá mi lẹ ànímọ̀ fún ànímọ̀ original eléyìí kẹjì tó ẹ wo ẹ ti di èmi náà nù ẹgbẹ́ amáwò láì fọ láì amadu labi mọlẹ àrígbájì èmi náà wọ́n ti wá sí alábẹ́ mi ojoojúmọ́ ni ó kà kébé ni ẹ̀yin ló kọ́ ẹ̀ ní ó ti yá bisimilá kóra mo sì ká tomato mo bọ̀ látọ̀ náà kútọ̀ ni mo ní aago mẹ́rin ni ẹ fún mi tó ibi láti rí sáfíìsì nga tí ìní gàdí nsì èmi ìní ta ọmọ nínú goslo ọ̀rọ̀ náà mo lè sọ. àwọn àbá àwọn àgbà tí wọ́n wá náwó fún wa nísì àwọn akin ọ̀rọ̀ àwọn èèyàn tọ́lọ̀ ń bùn ní mímọ̀ tó ṣe pé tó o bá wà wájú tí o ń sọ̀rọ̀ lọ́wọ́ sórí tó o bá níyì sábẹ̀ lọ́wọ́ kọ́lọ̀ mọ́kàn wọn bí tó bá ti wà champion yẹn kò lè gbé lọlé àwọn náà wèrè ní wọ́n bí ọ̀rọ̀. ẹ gbàgbé o òṣìṣẹ́ kankan fọ̀rẹ́bà o àwọn èèyàn kan wà tẹ́ pé wèrè ni wọ́n ya wèrè gan wọ́n kàn kọ́ ni pé kó o lè gba ìkànnì
wọn ní kí ọ̀rọ̀ kà wọ́n ní ọjọ́ ti lọ kí ní bọ́jọ́ lọ ìwọ ni wọ́n pẹ́lẹ́ tó bá sọ ọ̀rọ̀ rẹ ò lè yẹ dàkà gbogbo ẹjọ́ lọ́nba ni kò mọ̀ nǹkan kan sí ìmọ̀ ṣe ń rí ẹ kó mọ̀ sọ fún ọ pé àwọn kan mọ̀ sí jù lọ kó o lè já kọ́kọ́ nù nǹkan tó dáa o sì lè jẹ́ kẹ̀kẹ́ yóò máa jẹ́ kó yí ọ pé àwọn kan tó ju ẹ lọ bá a ṣe wà yìí bó tá à ń sè tọ́ba bolomi láǹfààní àti sọ̀rọ̀ bí ní ẹ rí i pé tiwa yìí ẹ̀yẹ dàkà síbi lórí ni bàbá wa lọ́yà Saddam wọ́n ti ń fa nọ́ọ̀sì nísì lọ́yà àwọn nísì láàrin wọn jù wá lọ èmi ètò lọ́yà nísì èmi ìdásẹ́jọ́ ìkà gbẹ́jọ́ jẹ́ ni ó ti omi wọn ni ó kù sínú ẹ̀wọ̀n ni àwọn máa jù wá lọ nísì wọ́n tún máa kí ó káwá mà wọ́n tún bí wọn rí dáadáa wọ́n ti bí àwọn náà rí bọ̀ àwọn ti ní ìkàkà tó ti tu wa lọ yíṣà ń wọ́n jù lọ wọn. tọ́ bá gbé ẹrù ewu ó rí pé kéde kó pọ̀ báàgì yẹn kàn wú ni ọlọ́run báàgì yẹn kàn wú ni kó gbọ́ tọ́ bá dún ẹ̀ nísìnyí ó mà kó o kéré lọ́yà làwọn àwọn èso lọ́yà nísìnyí lẹ́yìn ìdáwà nísìnyí náà wọ́n sì já àwọn pẹ̀lú tó fi bí àwọn náà torí wọ́n jọ bí wàá rí wọ́n tún wá ní ìdájọ́ tó tún ti tu wa lọ bẹ́ẹ̀ làwọn afáwà àwọn tó wà ń náwó àtẹ̀kọ́ àwọn èèyàn gidigidi àtàwọn tí ò wá tẹ́ka àwọn kan jókòó bí àwọn ohun ti mú wọn mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ yà yìí gbogbo yìí mo kẹ́yìn ìyá wa alábàpọ̀ ọlọ́run jẹ́ kí a rí pẹ́ gbogbo yìí ẹ̀yin lẹ bí gbogbo wa yìí ọlọ́run jẹ́ pẹ́ fún wa gbogbo àwọn ọmọ àbá gbà nífa gbà tí wọ́n jẹ́ ọmọ fún bàbá ẹbí àyè ńláńlá yẹn ni mo náà wà ètò ń bẹ Nàìjíríà àti tí ò sí Nàìjíríà Ọlọ́run já yín pẹ́. tóbi lórí ọ̀rẹ́ mi tó ti lọ sẹ́yìn ní Ọlọ́run bá ń ké sẹ́yìn ní Ọlọ́run bá yà wọlé irú àáfàá náà báwọn tó mú kábàáwọn kó ń bẹ̀ wọn ò ní níyì mà ẹ wá wọ àìmọye tó tún kù lẹ̀ Ọlọ́run mọ́tò ní pé ẹ pọ̀ wọ́n pa ilé ẹ̀kọ́ kan. bẹ́ẹ̀ ni àwọn obìnrin ń bẹ lọ́dàbí ọkùnrin nínú wọn tó ṣe pé ẹyọ ọ̀kẹ́ wọn ó tọ́ àlíbà gòmí àmọ́ obìnrin ni wọ́n ò lè jókòó lórí ìtẹ́ àmọ́ wọ́n sán gan wọ́n sán tẹ́wọ̀n pé ẹ̀jẹ̀ tó tí ń bẹ lára wọn kì í ṣe ẹ̀jẹ̀ ojú àwọn akin tọ́jú àwọn obìnrin àwọn kàràmọ́ọ̀tù bàbá pọ̀ púpọ̀ ààrẹ lè mí náà wà. wọ́n lẹ́tà lábìlásíláwà mo mọ̀ yóò sì mo sẹ́ẹ̀sì fún wọn rí nílé ọba lọ́jọ́ ọba ńgbà náà àwọn ilé kéékèèké ní gbogbo wa àwọn ọmọ kéékèèké àmọ́ lọ́n da gbogbo wa síláàmù ní ọjà àmọ́ kíni wá sí ẹ̀kú kíni kan bá mi sí. mo sọ fún ẹnìkan ní oní pé tí n bá jẹ́ ní tí mo jẹ́ yìí tó bá gbé dàkejì rẹ̀ mo fẹ́ jẹ́ ọ̀gá náà ní jẹ́ mbẹ́. ọlọ́gbọ́n ọ̀lẹ́tàlá yìí gbogbo àwọn tó wà lórí tábàkì lónìí tó jẹ́ bí àwọn good boy tí wọ́n ń gbowó lọ́wọ́ ìjọba ẹ lọ wo èjì wọn ò tiwa lọ àjọ bẹ̀rẹ̀ náà ni nígbà tó ń wà lù tiwọn là wà lù tiwa wọ́n rán àwọn ọmọ ìlàbìdì báyìí tá a bá jẹ́ báyìí ẹ̀mí sí ò lè dùn lọ ọlọ́ọ̀ máa ń gbọ́ wọ́n láti pàdé ní ṣé yóò ti dájọ́ bọ̀ wọ́n rán àwọn afọ́jú báyìí wọ́n rán àwọn afọ́jú àfà láàbí ọ̀dà ìyá yìí àbábàgbà lọ́dún náà àwọn ẹ̀ńdẹ̀ wọn àti dáhùn wọn ní ká kó wa ẹ̀yẹ́wúrẹ́ ogun àwọn oṣù báyìí bẹ́ẹ̀ lákòjá lọ tiwa àwọn bá tiwa káàkiri bọ́lọ́tiwa ìwọ bọ́lọ́tiwa ọmọ eléyìí ni ọmọlúwí ní Ìbàdàn ní Ìjẹ̀bú gbọ́ngọ́ ní Àgbàjì kí ló gbé Àgbàjì kí ló kọ́ rẹ̀ ní Amadu ní ká súnmọ́ ẹ̀rí báyìí mú yàrá sí bàjá ọmọ àwòrán rẹ̀ wọ́n rí náà. ìjọba wọn lọ. mo jalè dáadáa àwọn àlọ́ ni wọ́n á fún wa lówó owó yẹn mo ná káàkiri ọjà yìí àti lọlé yàrá dúnkúà àwọn gúdígúdí kankan kíní kankan níta. ìjọba wọn lọ. àwọn àti sọ wa ń lọlé mo tún wá padà wá bí ìjọ kẹta rẹ mo sáà wò kí abáyé àti dé fún wa ní láì ká jáde
wọn wá fún mi má mo tún wá lówó pẹ̀lú wáàsí ó sàn lójú wọn ti dàgbà tipẹ́tipẹ́ wọ́n ti lé lọ́gọ́rùn ká tó dàgbà káà tó mọ̀ wọn lọ bàbá yìí ó fún wa mọ́lù lónìí ni ọ̀ wá fún wa àwa lọ lẹ́kọ̀ọ́ tọ́ ń jọ ìwọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ni pé àyídàgbò wọ́n dẹ̀ tó fún wa lówó wọ́n yìí mọ̀ lọ́wọ́ ṣe é xayì. àmín. ó kí àfàwà Kàfúrí gbogbo ẹni tó bá rí nǹkan tó dánú àwọn ẹni Ọlọ́run tó fojú kékeré wò tó ìjọ ẹ̀tọ́ tiẹ̀ fún ẹ̀tọ́ rẹ̀ ó pàdé lọ́lọ́ kò síbẹ̀ nílé pọ̀ tó àwọn ẹ̀sán wà lóyún ẹ̀sán wà lóyún ó wá lè débi tó nílé sọ tó o bá ti lè rọ́jú sọ ẹ̀sà nínú nǹkan tó dìnnà yẹn torí pé wọn kì í eléyìí kéré Ọlọ́run ó dìnnà yẹn tiẹ̀ náà ẹ̀sà ní káfíńà o ẹni tí wọ́n gbọ́dọ̀ fún tí ó sọ tí ó wù torí ẹni tí ó sọ̀rọ̀ tí màá mi rí ìdẹ̀rẹ́wò tó sọ̀tọ̀ èyí ti díwọ̀n rẹ̀ gan láti bí máìkì lọ́yìn gan ní máa wọ̀ ọ́ báyìí rẹ̀ tí n bá rẹ́rìn sọ̀rọ̀ rẹ̀ ronú sí o ó lè jẹ́ ẹ̀fẹ̀ ni o wọ́n yẹ kí n tó sọ ló mú mi o torí pé n tó sọ láyé tá a wáyé ọ̀rọ̀ ṣẹ̀kákò lọ́wọ́ wa ọ̀rọ̀ ìbàtẹ̀ ọ̀rọ̀ kò sí kí ni jẹ́ ọ̀rọ̀ àwa lọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ padà wá rọ̀ gbogbo ọ̀rọ̀ ló padà rọ̀ wọ́n rẹ̀ ọ́ sórí báyìí ni wọ́n máa wẹ̀ ọ́ nínú báfù tó máa gbówó rẹ̀ tó máa dáyé ó kí àfàwà Kàfúrà ẹ má bínú kí mo dá wọn kì í tó lọ lọ gbẹ tó bá dùn pé ṣé kò mẹ́mí ni má bínú torí bíbí èyí ò máa ní ìjà rẹ̀ tó kú mẹ́ ilé àwọn afa ẹlòmíì ojú kúkú báyìí lọ bọ́ọ̀lì ló ṣàbòsí fún ẹgbẹ́ tó ga ni so yóò wá wá ṣé ò rí mi ní wá ń kí Káfúrà lẹ́gbẹ̀ẹ́ mi àmọ́ bínú Káfúrà tó ń kí wọ́n náà mọ́ kí lẹ̀lẹ̀ Ọbaṣálátì ń bẹ́ ń bí Ọbaṣálátì wọn bẹ́ ń bí Ṣáàtò Kẹrìm àwọn ọmọ àwọn ẹni Ọlọ́run àwọn afẹ́dọ̀ ló ti Haiba sí lọ́rin Ọlọ́run jẹ́ àríwá pẹ́. ẹ̀wọ̀n rí ọ̀rọ̀ kíkiri tí ìrọ̀ sọ ilẹ̀ ti mọ́ àwọn youth wọ́n ti wá kí ilé ẹ̀kan àwọn èèyàn tèmi nìyẹn Ọlọ́run kù mí ní ọ̀dọ́ púpọ̀ kódà tí mo dẹ́kọ̀ wọ́n ń jà lẹ́kọ̀ọ́ láìpẹ́ yìí tí mo lè kó lọ́nà àdúgbò kan bí òkè púpọ̀ àbí wọn pè tí wọ́n yìnbọn gbàgbàgbà tó ń ṣẹ́ẹ̀lì kìíní fúnra wọn àwọn bá yọ mo lọ kí kanú àwọn èèyàn lálàkà àbá yọ ní kọ̀rọ̀ àwọn òkè àtà ló lè máa bọ̀ báyìí pẹ̀lú mọ́tò tó sì mọ̀ pé wọ́n ń da àdúgbò wọn kàrí mi ni ìjọba àwọn bẹ̀rẹ̀ sí kí mi àwọn bọ́ ìsẹ́jú wọn ti lé lẹ́gbẹ́ gbogbo ìbá gbogbo ẹ̀mẹ́ lọ́wọ́ wọn máa ní èkó èmi náà mo ní àbáyé dúró jẹ́ bọ́lẹ̀ jẹ́ kí n appreciate tẹ̀sí wọ́n lè má ṣe ẹsẹ̀ fún wa o àmọ́ ó fọ gíláàsì mọ́tò wa fídíò sí wà lásìkò yìí wọ́n fídíò yẹn kí làbí ìbò kódà àwọn tún láàrin ẹ̀mí ẹni tó bá pọ́n wọlé wọ́n ní padà oyin ṣe champion oyè rẹ Ọlọ́run gan ní ẹ̀yìn dákárí ọlù kódà sàkárì yá èmi rẹ máa gé ní báyìí bí Ọlọ́run yàyà wọn gé lórí ni sọlọ́wọ́n orí wọn ni Ọlọ́run kàn fẹ́ẹ́ fi fún wọn ní nǹkan míì ni pé yẹ̀yẹ́ kó wá lápọ̀lé bí tó bá yẹ̀yẹ́ wá ń kọ́ àwọn ọ̀dọ́ òkè ẹ̀sìn ayé wa náà ní lóńgò báyìí ayé wa náà one love ní sùsù ọ̀dọ́ lọ́lọ́run bò mí dùn lẹ́yìn kò síbi tí mo dé táwọn ọ̀dọ́ mi dá mi dúró Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. èyí wọ́n ń fi ọ̀dọ́ tí yín ṣe lọ́lọ́run nínú àmọ́ òòlà ẹ̀dúró sínú ìjọ yìí àwọn ọ̀la ni àwọn tó ń súnmọ́ wà sáyé tí kálukú wà nù agbọ́dọ̀ àpìṣẹ́tì ní ó dà yín àkọ́kọ́ ní ìdókòó yìí nọ́mbà 1 torí n tá à ń ṣe yẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ lọ́la Ọlọ́run jẹ́ mi yóò gùn ọlọ́mọ sí ní ọ̀dọ́ tí ó padà jìyà lọ́la ọ̀làlá hawla wala quwwata illa billah. ẹ̀rọ àlẹ́ Muhammad alámojúkúrò ni mo wá bá gbogbo ìjọ àmọ́ òlá ìtẹ́mi náà ń jára yín sọ̀rọ̀ ìdí alámojúkúrò fúnra wa
ìjọ ò lè pọ̀ kó mọ̀ ní wàhálà náà ìwọ tó bá lè fura rẹ sí dustbin bí tí wọ́n máa dàdọ̀tí sí ìwọ lọ gáàjọ ìwọ gan ni asadu nurse fil umma olórí rẹ jù nínú ìjọ òun lẹ́nu tó lè gbẹ̀bí jù. bí ẹ bá bí ọmọ tó pọ̀ tó báyìí bí ọlọ́run ṣe pọ̀ bàbá gbà ní ọmọ tó báyìí àbíkẹ́ni tí ó wà wájú àdúrà nínú kò kán nínú wọn kó fi rẹ̀ ṣe ẹni tí ó mọ̀ gbàdọ̀tí sára. tá a bá ṣe bẹ́ẹ̀ nítorí dáa ó yára bàjẹ́ púpọ̀ tí ìlera tó láti àyín sí ọ̀tẹ́ tí yẹn bá ní bó ṣe fẹ́ tó yẹn tí yẹn jogún ẹ̀fọ́ mọ́ ó lè fún tí o bá sì fẹ́ yóò fún ju àtẹ́lẹwọ́ sí àtẹ́lẹwọ́ yìí lọ wọn ni ẹ̀wù lẹ̀ bó ṣe fẹ́ náà ń sunkún yìí ẹja fẹ́ràn ara wa gbogbo nǹkan àwọn ẹni ọlọ́run ọ̀nà tí wọ́n gbà bàjẹ́ tí o bá ti tàwa wúlù tàwa kù táà àtijọ́ máa ṣẹyọ kan táà àtijọ́ máa gbára wọn láàyè tó bá ti fúnra wọn láì dáa ó yára bàjẹ́ pọ̀ ìṣọ̀kan àti ìfẹ́ ni mo wá sọ lálẹ́ yìí. àwọn ọ̀tá tí bàbá àtàfàgbà ní rahimahullah wọn ò kú ká kí mo kà lójú ẹ lọ́ọ̀kan náà ni kí àwọn ìmọ̀ àwọn nǹkan náà ni jazahullahu khairan. ọ̀tá àwọn òkú náà táwọn bá tètè sọ yí èrò àwọn ọ̀tá ọ̀sẹ̀. wọ́n láwọn àwọn táwọn àti wọ́n jọ fa wàhálà ńgbà tán bẹ láyé tí wọ́n ti sà sí wọn tẹ́gbẹ́ títóbi wọn àti bọ́lá wọn ṣe ṣe wọn ní ń dá àṣẹ padà àṣàṣì èsì lọ yóò lọ hàn jù gbàmí ẹ̀mí àṣàṣì lè kú ju ẹ̀mí ẹ̀ tán ṣàṣì lọ nítorí wàhálà rẹ̀ ló dá pàlọ́ lọ hàn jù síbi kan tó bá fi lè kú àṣàṣì yóò máa bọ̀ wálé báyìí yóò máa wo ojú kí ló ń padà sí ó lọ kó sára ọmọ kan yóò bá wọn ọdún kan pọ̀ bí àwọn kan pọ̀ nítorí wàá rò sí wọn tí yóò sí lójú ayé rẹ̀ ń kàràmàtà yóò wá sí lẹ́yìn ikú rẹ̀ ẹ̀jẹ̀ afura gbẹ̀rẹ̀ tí kò sínú sí kejì bá ń bẹ láàrin ara wọn nínú ìjọ yìí ẹ̀jẹ̀ àparí ẹ̀ gbogbo nǹkan wa tó hásìkà ẹ̀jẹ̀ amú wọlé padà. ẹni bá wà wájú kó gbìyànjú àti kó aṣọ ẹ̀ mọ́lẹ̀ fún ẹni tó wà lẹ́yìn ẹ̀ pé dàpọ̀ wọn bọ̀ wálé ìwálé wọn àní wọn bọ̀ dàpọ̀ tó bá lu agídí pẹ̀lú ẹ̀ nǹkan rẹ̀ ń dẹyọ náà nù. Anabi Muhammad sallallahu alaihi wasallam intolerate wọ́n yẹ ìyá Anabi níbi tí tí ń ta yìí Anabi ò rí hàt Anabi ò rí hàt wòlíì tó borí bàbá bàbá nílẹ̀ yìí a máa wà ní o sẹ́wọ̀n pé ọmọ àwọn èèyàn kan làwọn náà ní ìdájọ́ mi sọ ọmọ sùúrù lérè lẹ́kọ̀ọ́ Ìlọrin déjì gangan ni mí kí n máa sọ tí gbogbo ayé ń gbé báyìí pẹ̀lú tí mo fi ń sọ yìí ẹni tí ń bá ń gbọ́ náà pẹ̀lú etí kéta kódà tí ó bá máa bú mi gan tí ó bá padà róyún ní àkótó sì ní sọ tó pé àdìgún ká àdùn yóò kí o ṣàmùsà kò sẹ́ni tó lè dín ìrùn ó kéèsì mọ́lẹ̀ kéèsì lẹ́yìn mọ́ ìyí tó bá fi mú lọ ní gbà pé ìrẹ̀lẹ̀ yìí gbogbo olú ayé ti gbà bàbá fàgbà kì ní wọn lọ́wọ́ tọ́ni dúró fún kan tí o bá dúró kan náà sì dúró yóò parí dúró yóò dúró ni tí wọn ò ní ìyá ẹ̀sẹ̀ wọn alúwà pé 17 days tọ́ba náà ó ṣe kankan tí wọ́n ní àwọn ó ṣe kankan tí ìkànnì wa ṣe mọ́ wọ́n sàánú ẹ̀ yà wọ́n ní kíni kan wọ́n ní wọ́n ṣe kíni kan wàlá wọ́n sàánú ẹ̀ tó bá bẹ́ẹ̀ ṣe wọ́n ti sọ ìwọ làdé wọ́n bá ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ irú ẹni báwọn nǹkan rẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ gbogbo ọmọ yìí ti ń bẹ́ẹ̀ ta ẹ wọlé padà tó bá
yẹ kó wọn náà bá ń ṣiṣẹ́ tó ń ṣe kinní kan lọ́wọ́ tó fẹ́ káwọn èèyàn máa mọ ọ̀nà ìjà rẹ̀ tó bá kú tán wọlé padà tọba tọ tí góòlù bá ń ṣàyìn lónìí torí pé agbára rẹ̀ ti káàtì bá àfa rẹ̀ jà ẹ̀ẹ́dì kálukú wọn ti tiẹ̀ náà ni nígbà tó lásìkò ni sọ pé ó padà kú mbẹ iná rẹ̀ tó sì kó kalẹ̀ ọbẹ̀ kó máa jù lọ àwọn tí ó bọ bomi pa tiẹ̀ náà ló ń tọ̀ káàfà rẹ̀ bá ṣe ọ́ láàmà àsúnmọ́ mi ní ọ̀kadà wà náà sùn kulluhum hum tó lè àtọ̀ tóbi mú àwọn èèyàn rí àṣìṣe pé ànábì ṣèkínní ìjọ dá tí afọ́jú kan ń bọ̀ wá bá tó gbójú kó bẹ̀rẹ̀ pé sórí ẹ̀ làwọn wí báwo lè yàn sí ní láti ṣe. àwọn ní ti di talẹ́ yìí fún ọdún gbọ́ wọ́tọ̀ bá ẹlòmíì náà wá bí àmọ́ ọ̀tá ṣéwùrẹ́ náà nìbọn wá wẹ̀ sí wọn. ọ̀nà orí ọdún ìgbó dùn ẹwọ́ ti tó yẹn kó dùn kódà àdìsẹ́ báyìí náà wèrè ṣé eléyìí ó dùn báyìí ilé rí ibú ọmọ. kò wá sàtìsàn kàlẹ́ ni ó wá wo lẹ̀ wo ni ó wá wo omi táwọn ọjọ́ jà kù sí torí yóò fẹ́ kó máa ní ọlọ́dún kò wá dé yóò wá fún yóò ti dé ntọ́kọ̀ tó ẹ̀wọ́ olódì ó rí owó ẹ̀yìn bẹ̀rù ni kí lè fẹ́ tó báyìí kí lè pọ̀ tó báyìí. àǹfààní ni fún ọ báyìí lálẹ́ yìí láti padà gbogbo mùrídìí àbí ẹnìkan tó ní àjọṣepọ̀ ìkíní sí kejì pẹ̀lú bàbá àgbà nípa àgbà mo fẹ́ bọ́lá ọ̀bẹ yìí nísìnyí ẹni tí o bá sí ẹbá ń jíṣẹ́ ó lò yìí fún ẹni mo kúnlẹ̀. ẹ dàpọ̀. حياكم الله. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. gbogbo àwọn ọmọ lásìkò òdún láàrin wa ẹ̀yin ìyá wa tẹ́jọ́ obìnrin láàrin wa ẹ̀yin ìyá wa ẹ dá àsìkò padà ẹ dàgbọ́n. فأقلين حياكم الله. ẹ dàgbọ́n. ẹ rẹ́ ti fi kálukú náà ní òkú ẹ dàgbọ́n. ẹ wọlé ànábì. sallallahu alayhi wa sallam. bàbá bàbá tíra ẹ pọ̀ bàbá bàbá tíra ẹ. tí wọ́n mú ẹgbẹ́ gbé síbẹ̀ gbé síbẹ̀ yẹn ni wọ́n. n tẹ bá ń fa nù fámìlì ẹ má gbèdé nù jọ tẹ bá fa tán nù fámìlì tán ó rọrùn kí ẹ tó fa nǹkan ẹ bá jáde ẹ má jà wọn yẹn ó má gbé nǹkan kankan ẹ má rí àhàtì débi tí ìjọba yóò fi bàjẹ́ ẹ má rí àhàtì ẹ bá rí àhàtì báyìí tíra ìdí lọ rí àwọn èèyàn tó wọ́n jọ fa nǹkan pẹ̀lú wọn bàbá àgbà fi agbára ọlọ́run gbé nǹkan kan ò ṣe ẹ má gbà wọ́n láyé ẹ má gbà wọ́n láyé ẹ má gba èrò àwọn táwọn láyé ẹ padà ẹ̀yin ọmọ tẹ ilé ìyá wa ó dọwọ́ yín bá bàbá bàbá ti dé báyìí ní ti ń wù ní pé amadu àgbà tí wọn lọ sọ báyìí wọn ń gbẹ wàláyé tí mo sọ yìí ìró bí ìró bíbí ndébi ndé kábínà ní sinmi wàláyé gbogbo ẹ̀yin ọmọ lóbìnrin ẹ padà ẹ̀yin yá wa ẹ padà mo fẹ́ béèrè kan tani oníkúrúkú gbogbo ẹni tó bá kọ́kọ́ náwó tó bá kọ́kọ́ kọ́ náwó Allahu ẹni Allahu akbar bá a ṣe pọ̀ tó yìí la bàbá fún ibo ló wà kú sí tó mọ̀ ìjọ wo ni ó tó
ó lè gun lẹ́nu mi lóòótọ́ àbí kálàfíà wà lára rẹ kó má rò pé kankan ò sí ọ kó yẹ kí àárọ̀ ọ̀la ni kó kàn ọ́ báyìí nítorí olóòní fílẹ̀ tí kò bá gbà lọ́wọ́ rẹ kò dá o gbogbo ẹni tí nǹkan kan dùn sí nǹkan sí kejì ẹ padà ẹ tọ́lọ́rì tí bí alẹ́ Muhammad ẹ tọ́lọ́rì tí ẹ tó bá lè tọ́lọ́rì tí jù nínú ọmọ fún bàbá ẹ òun ló dá ọmọ ńlá lùbáríkà jù nínú ọmọ òun làwọn ọmọ tiẹ̀ náà ó bá ṣe yẹ jù nínú ọmọ kálukú náà ti bímọ. Bàbá rántí àwọn oníṣẹ́ rẹ̀. Oníṣẹ́ rẹ̀. Bàbá rántí àwọn oníṣẹ́ rẹ̀. Oníṣẹ́ rẹ̀. Bàbá ní bá àgbà wa ò ṣe é gbàgbé. Bàbá rántí àwọn oníṣẹ́ rẹ̀. Fọlọ́hún sọ ọmọdé ò ṣe é gbàgbé. Bàbá rántí àwọn oníṣẹ́ rẹ̀. Fọlọ́hún sọ ọmọdé ò ṣe é gbàgbé. Bàbá rántí àwọn oníṣẹ́ rẹ̀. Bàbá ní bá àgbà ò ṣe é gbàgbé. Bàbá rántí àwọn oníṣẹ́ rẹ̀. Bá àgbà ò ṣe é gbàgbé. Bàbá rántí àwọn oníṣẹ́ rẹ̀. 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 Ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín. Bàbá lọ́yà pè mí padà mo ti lọ́kọ̀ mi. Ayyakumullah. Tọ́lá wa náà ń ṣe wàhálà a sì fẹ́ ká lẹ́yìn bá a ṣe wà yí àwọn náà ń ṣe wàhálà akéré lọ́jọ́ orí báyìí o gẹ́gẹ́ akéré lọ́jọ́ orí gẹ́gẹ́ àmọ́ ìtí ń ṣe wàhálà wa ti wà a ti bàtẹ́ débi kan bó láti wá sí. Ànábì tọ́lọ́rẹ́ nígbà tó ń sọ̀rọ̀ ànábì bọ̀ ìyá wa ọlọ́run jẹ jèrè wa ẹ̀ sàmí Àmín. tí bá ṣàdúrà fún ọ ní sinmi sàmí kí ẹsẹ̀ àdúgbò ló ń wò mọ́ ọlọ́run ni torí mo ṣe dúró yìí ní tí ilé sọ torí kí n lè parí nǹkan yẹn rí ó dà tẹ̀mí àti ọba jà torí mo mọ̀ pé tó bá ń dẹ́rù kú àmì o fẹ́ kí n kú yín kú náà ni tí ẹ sọ kí n fi kan kú kí n mọ̀ kí mo lọ bọ́lọ̀ dáadáa. Ànábì tọ́lọ́rẹ́ Sallallahu alaihi wasallam. ọlọ́run ní wa Muhammad a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. kí ló wí. Muhammadur Rasulullah. ó ní Muhammadu wọn ní Rasul yorùbá nàbì ní. Muhammadur Rasulullah. bẹ́ẹ̀ni والذين معه أشداء على الكفار رحماء بينهم. ẹ wọ́n náà ṣe jíbi ànábì fún wa. wọ́n ní Rasulullah yìí ni ó ní is my messenger. and then
alladhi arsaltu ilaykum. Yakumullah. èmi mo ránṣẹ́ ẹ má dì náà yẹn. wọ́n ní wallazina ma'ahu. òun àtàwọn táwọn jọ sọ̀rọ̀ àǹdí ara wọn yẹn. a ti dá hó. ọ̀tá ni wọ́n máa ń bá jà wọ́n máa ń bẹ́ẹ̀ náà wọ́n máa ń fẹ́ràn ara wọn ni. ẹjọ́ bọ́ta jà ni ẹ má dájú agbára yẹn kọra yín agbára fáàgbà tí wọ́n bá fi bá fáàgbà jà nǹkan ó bàjẹ́ ikú òjijì ó máa wá kíní yẹn wọ́n ti parí ẹ̀ tẹ́ ẹ bá fi agbára yẹn kọjú síra yín wàhálà ó ṣẹlẹ̀ àwọn afá kan bẹ́ẹ̀ nù lẹ́yìn tẹ́lẹ̀ tẹ́ ẹ gbá wájú wọn lọ́wọ́ àwọn kan bẹ́ẹ̀ tẹ́ ẹ dé bá tẹ́ ẹ padà gbá wájú wọn lọ́wọ́ wọ́n bínú láti tọ́ yìí wọ́n ti bínú kalẹ̀ àwọn kan ti lọ o ẹ má yẹ kí bínú yìí ó lápá. àwọn àgbà wọ́n tóbi gẹ́gẹ́. ìlú tó tẹ́tọ̀ bá àmọ́mù láì ìlú tó bá tẹ́tọ̀ bá àmọ́mù láì kó mẹ́. kódà àwọn sẹ́wù ńláńlá nínú ayé ní ọjọ́ tí wọ́n wọ Ìlọrin ìfẹ́ dákọ̀ wọn ẹ̀ wọ Ìlọrin wọ́n respect bá dé amahullah. no ó pè wọ́n lẹ́yìn wọ́n gbàgbọ́ sí yàrá rẹ̀. nítorí bá a jọ ń pẹ̀lú pẹ̀lú bàbá wa ń bá gbà láàrin mọ̀ wọ́n dáadáa sórí aráàlẹ́ rẹ̀ ò lè mọ̀ níbi ìjà ní kọ́lọ́ bí aláàtà lérè òkè tó bá gbá aláàtà ń sè ò ní gba nígbà àtàánú yóò mọ̀ pé wọ́n ń blow seven dáadáa. Ọlọ́run ní Muhammad tó tẹ́ rí ọ̀rọ̀ sóòlù láàyè Ọlọ́run ló ti sẹ́mi lànàbì bàbá fàgbà ní tọ́ka Rasulullah wòlíì Ọlọ́run alásọ̀sẹ̀ ni èèyàn ni ẹni tó múlé tó bàbá rẹ báyìí abẹ́rẹ́ rí nǹkan kéèyàn má tiẹ̀ tí ì sọ wìláyà wọn sọ ẹni tó ń bá gbẹgẹ lọ́tọ̀ ọba àti àjáde òní tóbi wọn ni wọlẹ́dí náà máa wòrán àwọn ọmọ ìyá rẹ̀ àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn fámìlì rẹ̀ a sì dá ní bára wọn jà ọ̀tá náà wọn bá jà gbogbo tó bá ti dá tán yẹn mọ́ padà bàjẹ́ tí ẹ bá bí ọmọ tí gbogbo wọn pé lórí gbogbo wọn ní mímọ́ gbogbo wọn já fa wọn nígbà fún wa náà lẹ́ẹ̀fi ilé àfa mi sẹ́ pé wọ́n kàn fún àwọn dọ́ndú bàbá yẹn ń kọ́ owó tó ni wọ́n fọwọ́ yẹn bí torí àti fúnlẹ̀ nísìnyí lẹ́yìn ikú ẹ̀ wọ́n wá fún ṣáṣán yọ̀ kan gbogbo wọn máa tẹ̀lé dọ́dọ̀ o ní lérò kankan lẹ́yìn èrò rẹ̀ bọ́ọ̀lù tó bá ti dá ní ọ̀la lọ́tọ̀ọ̀tọ̀ kì í sábà fẹ́ tó wọ́n máa sọ ní máa sọ mo máa rò mo kéwu wọ́n ti jókòó yàn dálé àhó lórí wọn mọ̀kọ́ máa hó lórí wọn túfà hó lórí wọn wọ́n mú ẹ̀kọ́ tayé wọ́n tún mọ̀ tọ̀rọ̀ pọ̀ báwo lè yóò sì wá tó báwọn tí wọ́n ní máa gúnra wọn. ṣùgbọ́n ẹ lọ wọ́n odò àwọn odò méjì tí wọ́n pàdé tí kan jẹ́ dúdú tí kan jẹ́ funfun wọn ò mọ bára wọn jà tí nǹkan bá dáa tán ó yẹ kó fa balẹ̀ ni ruwa máa hùn bẹ̀yìn náà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ sí dábìlò. haddathana Muhammad bin Mutawakkil inú àwọn tó fẹ́ gba àdìsí yìí wá òun náà ń wíwù. wa ibn Abi Sari'i òun náà ń bẹ̀rù náà tó gba àdìsí yìí wá. an Walid bin Muslim òun náà ń gbọ́ àwọn ọ̀gá gbọ́ ń bì káwọn kẹ́ni kankan lọ báwọn kí ló wá sí. waqtawaqa sufufa ashabihi ń dáhùn èèyàn kọjá láàrin agbo ìsàn tálẹ̀ kànáà Muhammad. hatta ata nabiyya sallallahu alayhi wa sallam ó wá kàn nábì gan-an níbi tá nábì tó kúlẹ̀ sí. wajazzabahu min majabi'i thawbihi ó bá kí ọrùn ọsàn náà báyìí. sallallahu alayhi wa sallam ó fòdì àwọn ọlọ́run báyìí. ó fò tí ìlà aṣọ ànábì fi là àwọn ọlọ́run báyìí. ìlà tó bẹ lára aṣọ ó wá kọlà sára ọrùn ànábì. ó sà fòdì báyìí.
gbogbo àwọn Umaru àwọn Ali Usman àwọn Abdul àwọn akéèyàn wọ́n bẹ nínú àgbo yẹn ó sà lọ lọ́kàn lẹ́bi lọ́rùn báyìí. ọ̀ṣàdáwù ṣẹ́dán ànífà. ó dé ó fún wọn lọ́rùn gan-an táwọn ibi ìṣòro ayé gbé ọ̀pá mi ó ṣe ọlọ́run náà. Allahu alayhi wa sallam. tó bá jẹ́ ohun tó bá ṣe bẹ́ẹ̀ fún ọ ọmọ tó ṣe bí tó gbólógbó rẹ sí inú gbówó lọ wá. ọ balẹ̀ jẹ́ nǹkan ó bàjẹ́ yóò padà wá bọ̀ yóò wá kú ọ nìkan báyìí ti fẹ̀ tó yìí tó ń sọ pé tó ń lẹ́wọ̀n ẹ̀hún tó bá kú òfin ọ̀tá tó kú ọ nìkan yóò sùn ọgbẹ́. adùn ayé ni bá a ti pọ̀ yìí tẹnìkan mú wíǹgì kan tó bá yẹ kó fẹ́ dágbé ayé igbó gbogbo ilé rẹ̀ wò ní ìrísí ẹsẹ̀ tí ń lọ tí ń bọ̀ lórí ilẹ̀ tó wà ní òjò kó mọ̀ kíkó wà mẹ́ táwọn yẹn bá kún ayé ẹ̀fẹ́jọ́ ń gbé gbọ́dọ̀ wọ́n dá ń gbọ́. ọ̀kọ́ ọ̀làláwù bí gálà sọ́ọ̀tì. ìwọ ń bá nàbí sọ̀rọ̀ pẹ̀lú ohun líle pẹ̀lú búrẹ́dì gan búrẹ́dì máa nàbí gan. aw fi ma alayka min ad-din ya Muhammad. ó ní aw fi ma alayka min ad-din onígbèsè tó yẹ lọ́rùn gbèsè tó jẹ sọ́rùn sẹ́nìsẹ́nìsì tura anabi jẹ ndesi ẹwọ ayé anabi. Allahu alayhi wa sallam. táwọn afẹ láti ní sè táwọn alọ ń sìn ọ̀nà ọ̀nà káàkiri táwọn ń dá ọ̀nà sọ́nà àwọn afọ àwa tá ń dá ọ̀nà sọ́nà àwọn tọkọ wa ń kéwù àwọn tí wọ́n sì wá láàánú kéwù débi tí wọ́n fi wá ń lẹ fọ́tò wọn káàkiri ayé pé ẹ wo àwọn tí wọ́n ń ṣe kíní kan náà wọ́n náà ṣe kíní kan náà wọ́n tó bá ń ṣe bẹ́ẹ̀ náà kó o ti mọ̀ pé gbogbo yọ́tọ̀ bá lò láyéláyé iṣẹ́ ẹ̀rọ padà bàjẹ́ náà. Ànábì ni ó jẹ Yẹ̀wúdí gbèsè o Yẹ̀wúdí wa lọ fún lọ́rùn mọ́ ìlú ojú àgbò ó fẹ́ dé gbèsè ó ní àwọn fi máa alayka mina dayn gbèsè tó jẹ mínísìírísì máa san. innakum ya bani Hashim qawmun mutillun. ó ní ẹ̀yin ìran Hashim ní ẹ̀yin fámílì Ànábì kò sí ẹni tí ó mọ̀ yín qawmun mutillun ní tẹ́ bá jẹ gbèsè ibẹ̀ san ó tún dìgẹ́sì fàṣájà Ànábì àwọn lọ́yà wọ́n máa ń pẹ́ ń pe ewúrẹ́ léwu bóyá kí náà wọ́n gbé nínú òfin lọ́yà kí mọ́ sí ìbò tó ṣàfihàn. وكان رسول الله صلى الله عليه وسلم قد استدان من عباد الدراهم. Ànábì yá àwọn owó kan lọ́wọ́ rẹ̀ fi yá mi sówó ló ń tàbí jẹun tá a bá wọ́wọ́ tàbí jẹun àwọn àfa kò yẹyẹ wa dandan kan ní ká ní owó tàbí jẹun lóṣù méjì nílé owó tààrọ̀ la lè mọ́ ní kájẹ ta lẹ́yìn 6:30 òun kẹ́sọ́ báyìí dé o ti lọ ọ̀nà táǹkẹ̀ ẹ̀rọ àpòyá mi ló bá mi jẹ láàárọ̀ yìí. Ànábì yá àwọn kan lọ́wọ́ ẹ̀. فقال عمر بن الخطاب. Umaru wa ń sọ bá Ànábì Muhammad. وهز سيفه. ó ti mú dàrú ẹ̀ fẹ́ ká ẹni tí pàtẹ́jẹ́ lónìí níbi tá a wà yìí òun lọ́ọ̀kì Ànábì lọ́rùn hasa seifa ìdá Umaru ó dá lójú náà kí ló wá wí. وقال olúwa Ànábì. إذن لي بضرب عنقه. ó ní ìyànjá fún mi jẹ́ ń kí lọ́rùn Umaru Usman lóbi bẹ́ẹ̀. فقال رسول الله صلى الله عليه وسلم لعمر. Ànábì wá rí yá Umaru wa Umaru. مروا بحسن الطلب. múrihu bí húsùn tọ́làbí bọ́gà tí máa ń ṣe mu káwọn ọmọ sẹ́yìn ní jẹ́ káwọn dàgbòrú jẹ́ káwọn bá nǹkan jẹ́ wọ́n gbà fún wọn ó ní múrihu bí húsùn tọ́làbí nítorí kó o ṣe pààrọ̀ kó o fẹ́ pa sọ fún pàálàṣẹ ni bí húsùn tọ́làbí mọ́sẹ̀ máa ń béèrè nǹkan lọ́wọ́ yẹn lọ́nà tó dáa bí yẹn ṣe máa lọ sin gbèsè lọ́nà tó dáa ìgbésẹ̀ nítorí ọjọ́ bí wọ́n á fún mi bí o ṣe kílẹ̀mù nǹkan rẹ̀ lọ́nà tí ò nígbà mú ariwo lọ́wọ́ òun ni kò sọ fún mọ́lọ́gẹ́ ní orí. ومرني بحسن الأداء. wàmúrí ní èmi tí mo jọ ń ṣe ọlọ́run náà tí mo jọ ga yín ọ èmi náà láṣẹ bí húsùn ní àdá yìí bẹ́ẹ̀ yẹn ṣe tètè máa san gbèsè tó bá jẹ. صلى الله عليه وسلم. yóò gbọ́ ànábì bá. صلى الله عليه وسلم. sọ fún má bẹ̀ẹ́ lórí sọ fún bá a ṣe béèrè nǹkan lọ́wọ́ àgbàlagbà sọ fún bá a ṣe àpòṣì àwọn èèyàn má ló fẹ́ bẹ́ẹ̀ ní orí ànábì tọlọrẹ́ẹ̀tì ní ṣé wọlé gbà àwọn tá àti ẹ̀nẹ́bì àwọn àgbẹ̀ ẹ̀gì ẹlòmíì
gbogbo ohun tó gbé ga tẹ́ ẹ rí kò ní nǹkan kan nínú ẹ̀mí rẹ̀ ni lẹ́yìn aṣọ tó wọ̀ yìí náà àwọn kan sì wọ ìkísà góòlù gbogbo ara wọn ẹlòmíì wọn kàn palí lọ́nà méjì kan rí ló ti rí rẹ̀ kóhun jẹ́ nǹkan yọtọ̀ máa kàlà kò yọ àní àfikún pa ọgbà yìí rẹ̀ èmi nílẹ̀ yìí kò ní sunlé lónìí pẹ̀lẹ́ o tó bá lẹ́yìn ò ní sunlé lónìí tí ò sunlé tó lọ sọ̀rọ̀ ọlọ́pàá tóun bá dé láàárọ̀ látàn dé ilé tán ní káwọn bàtàdá máa bá gbálẹ̀ tán gbálẹ̀ ọ̀dà àwọn ọlọ́pàá rí wọlé tó dé tí ò bá wọ́n tó ti lọ rọ́ngọ́ ọlọ́run ò ní sẹ́lẹ̀ lòun ò sùn wò ní sọ ayé ẹlòmíì ló fa bí àdámòsí wọnú ayé ẹ lọ nígbà tó òun promise èèyàn níyàdí ọlọ́run ọlọ́run sì fi ọlẹ̀ o sì rí àwọn ìjẹni wọn lóòótọ́ ọmọ kò ti dáná dámilú. Faqala Yahudiyyu. Yahudi yìí àbá Yahudi wa múrin ó wá mọ́ ọ̀bọ̀lú. Walladhi ba'athaka bil haqqi ya Muhammad. ó ní mo búra pẹ̀lú ọba tó rán ọ wá mo búra pẹ̀lú ọkọ̀ ọba tó rán ọ níṣẹ́ tó sọ ọ́ ní rọ̀ṣúlù mo búra pẹ̀lú ọba náà. Ma ji'tu li'atluba minka daynan. Wallahi ó ní mi ò wá láti sin gbèsè mo wá sí kankan ní gbèsè kọ́ mo wá gbà ntí mo wá wùrà rẹ mo ti rí ma ji'tu ilayka li'atluba daynan mi ò wá láti sin gbèsè. Innama ji'tu li'aqtabira akhlaqaka. Li'aqtabira ó ní tí mo wá ṣe ni pé mo wá wo bó ṣe ń sọ kó o dáa tó wọ́n lásáájú ni ọ́ mo fẹ́ mọ̀ pé sóòótọ́ ni àbírọ́ mo wá ìdánwò ìwà rẹ ní ẹ̀rọ gbọ́n nẹ́bí ní Sallallahu alayhi wa sallam. ó ní tó wá wọnú gbogbo àwọn ọ̀gá tá a láṣẹ tá a lágbára tá a ní ká ṣe gbé ní tó dáa ní tó bá lágbára àti ṣe nǹkan mọ́ sí kó filẹ̀ má dànwó gbogbo ohun tó bá lágbára àti ṣe má ṣe tó fi kú nínú agbára ìyá èmẹ̀rí yẹn ní mi ò wọ́n láti gba gbèsè lọ́wọ́ rẹ kìdẹ́gẹ́ wo ni nílé innama ji'tu li akhtabira olùkọ́ mo wá wo wíwà rẹ ṣe dáa tó torí ọlọ́run ní innaka la'ala khuluqin azim mi pé wọ́n lé o dáa gan níwà máa fẹ́ wò pé sóò dáa lóòótọ́. Fa'ana a'lamu anna maw'ida ad-dayni lam yahinnu ba'd. ó ní òun sì mọ̀ pé táìmù tó dá fóun igbó fún un lówó òun kò tí ì tó lágbèjúwe bẹ́ẹ̀ yá nìkan lọ́wọ́ rẹ̀ kọ́ tó fọ́ kí tí jọ́mẹ́jọ òun wà sàpèsè rẹ̀ fún ọ kọ́ wá yá ní ìjẹta kọ́ wá lọ ní ìjẹrin ní ìjọba ìsìnkú àdá kó mọ́ ti tó ìjọ márùn kó ní bá ń gbèsè ní kọ́ wá fún un lọ́rùn sọ̀rọ̀ kí wọ́n gà sẹ́yìn sí ìrìsà ẹlẹ́rìí kú ní owó sì ti ná sí ti wèrè wo wọ́n tó lọ yá nǹkan èyí ẹ̀ dàrú kí n jẹ́ pé síìtì ṣé síìtì ìgbẹ́kọ̀lọ́gbẹ̀ olóhùn wọn láti dàgbèsè lọ́wọ́ rẹ̀ òun náà pé àsìkò tó dá fún wọn òtítọ́ tó rà nábì ànábì ò lè dá àsìkò fún yàn ó ń fún ọ ní nǹkan rẹ padà kásìkò wá lẹ́jọ́ kan olóhùn náà pé àsìkò tó fẹ́ san gbèsè tó dá fún mi kò tí ì tó. Walakinni qara'tu jami'a awsafika fi at-Tawrat. ṣùgbọ́n mo ka àwọn ìròyìn rẹ nú àtàwọ́rá gbogbo tábí ìròyìn rẹ nú àtàwọ́rá gbogbo ẹ̀ ni mo kà tó sì yé mi mo á wò pé sẹ́yìn lè rí báyìí lóòótọ́ sá wọ́n ṣe fún ẹni tó nú àtàwọ́rá àtàwọn tó ń gbé lọ́wọ́ òun ò pé sẹ́yìn sì lè dá tó báyìí irọ́ ni ó dájẹ́ lọ tẹ̀sí ẹ̀ wò lòun fi wá bá ọ òun wá tẹ̀sí àwọn nǹkan tó ń rí kà nínú àtàwọ́rá lára rẹ ní. Fara'aytuha kullaha. wọ́n á rí gbogbo tí wọ́n sọ kó jẹun gbogbo ẹ̀ ní mo rí lára rẹ lóòótọ́ nígbà tó o ti ìyàwó lọ́wọ́ mi náà. Muhaqqaqatan fika illa sifatan wahidatan. ó ní gbogbo tí wọ́n fi ròyìn rẹ náà tọrọ pátá muhaqqaqatan fika òun gbà bẹ́ẹ̀ illa sifatan wahidatan ìròyìn ẹyọ kan ní tí ì rí lára rẹ nínú tí mo kà yẹn gbogbo tó fi ròyìn pátá ni mo rí ìwà tirẹ̀ ẹyọ kan yẹn ni wọ́n á tẹ̀sí wò lára rẹ lónìí. ìgbésẹ̀ halimu ni ọ́ sọ́ni sùúrù ni ọ́ alikọ̀wé yìí ẹ̀ ń tán pè lágbára ẹ̀ ń tán pè ní alágbára mọ́mọ́ laka wà áfa mọ́mọ́ laka wà áfa ẹ̀ ń tó lágbára àti destroy wà áfa ó wá mójúkò mi nǹkan tí wọ́n ṣe fún un ó dákun ní mo lọ ìjà rẹ̀ torí ìgbà tí tiẹ̀ yọ kan tí wọ́n fún ẹ tó fún alágbára
tálákà ó bàbá tiẹ̀ padà orí ló kó lọ́wọ́ ẹ̀ ọ́ òkè tó bá ní kó ń gbọ́ létí ní ẹ̀sìn ọkàn tó létí dákùnmọ́ lọ. وهي أنك حليم عند الغضب. wọ́n ní èwo ní tí ìrí lára rẹ nínú àwọn àròyìn tí wọ́n gbọ́ nínú àtàwọ́rá òun ni kí wọ́n ní àlímù ní ọ́ índẹ̀lẹ̀ gàdọ́bì pé tó bá ń bínú tó ti fọ́n títí bàbá rẹ ti gùn ọ́ pé wọ́n ló ń sùúrù ní ọ wọ́n lòun ní ṣe kankan ó lóun tí wàá mọ̀ bóyá yìí náà bẹ́ẹ̀ lòun fi wá ní kóun wá dẹ́yìn náà wò gbogbo ìtọ́ fi ròyìn pátá lòun ti rí àmọ́ ti sùúrù nígbà bínú òun ò tí ì rí lòun wá tẹ̀sán lálẹ́ yìí. وأن شدة الجهالة لا تزيدك. lábìlì òun sọlọ. لا تزيدك إلا حلما. sídọ́tù yàrá láti bóun ṣe jẹ aláìmọ̀ká tó bóun ṣe yọ lórí ikú tó tóun kí ọ lẹ́nu kò á lékùn kankan sí ọlá ju sùúrù lọ sùúrù ni mo bá lára rẹ àwọn tó máa ń ṣe òde sí ẹ̀yẹn wọ́n yẹ̀ yẹ̀ gẹ́gẹ́ lórí ẹsẹ̀ fún mi ẹ̀rẹ́ ṣe kí ẹ máa bú àfa láàrin àwọn èèyàn kò sì ní ọ̀nà tí wọn náà ó gbà jẹ́ ń yà bí anákàlíkà ló ní ni tó fún ní ẹgbẹ́ndì ọ̀wá sí ọ̀wá filẹ̀ náà náà ń pè ní alágbára kí ló wá wí. ولقد رأيتها اليوم فيك. ó ní mo ti wá rí gbogbo ẹ̀ lára ẹ lónìí pé bá ṣe pè ọ́ lórí lóòótọ́ oníwà yorùbá nàbì ni. صلى الله عليه وسلم. فأشهد أن لا إله إلا الله. wà á ní wá rí bẹ́ẹ̀ òun ó gba ìsìlámù lónìí. ìwà ló fi fà nábì sínú ẹ̀sìn kìí ṣe lànà bí pèsè ẹ̀sìn jàre àná bí fi wà pé sínú ẹ̀sìn. yorùbá nàbì ẹ̀yin yá wá. صلى الله عليه وسلم. ẹja máa tọlọrẹ́tì ìjọ tí o bá tọlọrẹ́tì bìlẹ̀ hóbì òbí dàrọ́ wà bù fìlà sàmù pẹ̀lú ìfẹ́ náà fi ń sin lọ́hùn pẹ̀lú ìfẹ́ náà fi máa ń forí ẹ̀ṣẹ̀ jiyàn gbogbo ń tá a bá ṣe fúnra wa lónìí àwọn tá à ń bẹ́yàn yẹn àtẹni tí ò sí bí tí fílò ìbá kàrà tó jẹ́ àmọ́ wí nílé lóko ẹ̀dàrí wálé nítorí pé ìṣòro ayé ti tán fẹ́ni tó ti kú ìṣòro tó pọ̀ ló kú fàlàyé tòrọ ọlọ́run òbí wa bá ṣe sẹ́yìn wọn. ìṣòro ayé ti tán fẹ́ni tó ti kú ìṣòro tó pọ̀ ló kú fàlàyé tòrọ ọlọ́run òbí wa bá ṣe sẹ́yìn wọn. bá ṣe sẹ́yìn wọn ìṣòro ayé ti tán fẹ́ni tó ti kú. bá gbà ń fọ́nà wọ́n ti ṣe tí wọ́n ti kó ń bẹ́ ayé ni kó dáa àmọ́ ìṣòro tó pọ̀ ló kú fàlàyé tòrọ ọlọ́run ó bí wá bá ṣe sẹ́yìn wọn tòrọ ọlọ́run ó bí wá bá ṣe sẹ́yìn. ìṣòro ayé ti dábàá ní ìtọ́jú ìṣòro tó pọ̀ ló kú fàlàyé tòrọ ọlọ́run ó bí wá bá ṣe sẹ́yìn wọn. ìṣòro ayé ti dábàá ní ìtọ́jú. Khalifa Fuad akọ́mọláfẹ́
Al-Mubarak ẹ wá rá mi kí ṣé o làbí ìbùdó ìṣẹ́jú méjì kẹ́ bá mi dúpẹ́ fún wọn. ṣé o fún ẹ akọ́mọláfẹ́ Al-Mubarak ayọ̀ Halima Fuad akọ́mọláfẹ́ Al-Mubarak ẹ wá bá mi kí bàbá ṣé o làbí kò ṣe níṣẹ́jú kan sí kejì tí wọ́n bá ti kí ṣé o làbí tán bàbá nípa àgbà ó ṣe àdúrà fún gbogbo wa láti bẹ̀rẹ̀ ọ̀dọ́ ọlọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kò sí ohun tí a fẹ́ fi kí bàbá wa Sheikh Labib Al-Abaji Aramallahu hayatahu. sójú wípé gbogbo èyí tí ẹ̀yin náà wá jẹ́ lẹ́nu Inshallah. ẹ̀yin náà wá tún ẹ̀yìn yìí ṣe náà nínú àwọn ohun tí ẹ sọ kalẹ̀ láàyè yìí àti ọkùnrin àti obìnrin àti ọmọdé àti àgbàlagbà wa náà ní àríwá sí mọ́ńbẹ̀. Bẹ́ẹ̀ni kálukú lórí tí ẹ̀ mú. ṣùgbọ́n ohun tí èmi ò fi dúpẹ́ fún yín òun náà ni ọ̀rọ̀ rẹ̀ méjì tí wọ́n ń bára wọn ṣọ̀rẹ́ Ọ̀rẹ́ méjì. tí kan bẹ nílé tí kan bẹ lóko. Hayakumullah. èyí tí ń bẹ nílé múrí lórúkọ rẹ̀ Èyí tí ń bẹ nílé. èyí tí ń bẹ lóko gbàdá lórúkọ rẹ̀. Hayakumullah. ó wá dijọ́ kan àwọn ará oko wọ́n fẹ́ wá sílé gbàdá wa ránṣẹ́ pé àwọn tí wọ́n fẹ́ lọ sílé yìí pé òun fẹ́ rán yín sí ọ̀rẹ́ òun. wọ́n wá bá gbàdá wọ́n sì kó nǹkan fún wọn pé kí wọ́n bọ̀ wọn kú lọlé. Hayakumullah. ìgbà tí mo rí àwọn ará oko mo rí gbà yí pé àwọn tí wọ́n ń bọ̀ yìí oko ọ̀rẹ́ òun ni wọ́n ti ń bọ̀. dandan ni ẹran ìgbẹ́ ni wọ́n gbọ́dọ̀ wá ní ọ̀rá tí àwọn ènìyàn ń kó bọ̀ yìí. ó bá pe ìyàwó ilé rẹ̀ pé lọ bá mi fọ kòkò tí ń bẹ́nu ilé bá mi fọ gbogbo ẹran tí ń bẹ́ ń bẹ̀nu dàá gbogbo ẹnu ẹran ìgbẹ́ tí ń bọ̀. nígbà tí àwọn ará oko fi déwájú ilé múrí tí múrí ó tu ọ̀rá tí wọ́n bá gbé wá látòkò ó bá bá ọ̀rin nínú náílọ́ọ̀nù ọ̀rin pápò. múrí wá ń sọ fún àwọn tí wọ́n wáyé pé máì tí ì bínú ìjọ olówó padà sóko olówó padà lọ́jọ́ kejì ó ní tó o bá ti fẹ́ máa padà lọ wá bá mi. nígbà tí wọ́n wá dé lọ́jọ́ kejì kó tó dé múrí ti ránṣẹ́ sí ìyá tí wọ́n mọ àṣà tí kan ó já dáadáa ó sì ti bá wá ṣàwọn tó ti tó dáadáa ó wá pákéjì ẹ̀ fún gbàdá ó wá gbé ránṣẹ́ sí gbàdá. nígbà tí gbàdá náà rí wọn tí wọ́n padà bọ̀ tó rí ọ̀rá tí wọ́n gbé lọ́wọ́. ló fẹ́ dé yìí nígbà tí gbàdá náà fi túnú ọ̀rá wò ó bá bá ṣàtì àfa tí wọ́n di dáadáa òun náà ẹnu kan àṣà lókun dédé ìgbà yẹn náà ni múrí náà run ọ̀rin nílé lọ́fíndé tù ẹ̀
ni wọ́n fi ń san tuwẹ̀ subhana rabbika رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله. aṣèlétọ́ kéwú bó ti rí nù ni bí tí máa rí nù. gbogbo ará ó jẹ́ ká sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé fèrè lọ sọ́dọ̀ bàbá nípa àgbà báyìí bẹ́ẹ̀ bá sùn jí bí èèyàn bá sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jí mọ́jọ sùn o tàbó ṣàdúrà fún wa á sì gbẹ̀dẹ̀. àwọn ń ṣàdúrà fún Khalifa Fuaduddin Akọ́mọláfẹ́ Al-Mubarak àṣìlẹ̀ Salatul Fatih. bẹ́ẹ̀ bá sùn jí ọkùnrin tá a ti tọrọ orí àjẹjẹ tán ẹ wá ní àjọ sí wáyà yẹn bàbá ní ká dúpẹ́ mẹ́ta fún Ọlọ́run alhamdulillah 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 rabbil alamin wọ́n ní bá a ti dúpẹ́ fọ́lọ́run lé sí mẹ́rin tọ́lọ́ sì ta ọpẹ́ náà fún wa ipe kọ́lọ́ wọ́n dákọ̀ owó wọlé ọpẹ́ tá a dálé sí ní ó jẹ́ ká dọdún ní ó sì dá ó jẹ́ àdọdún yìí. alhamdulillah. bàbá mi àbúrò wa dá ọpẹ́ mi lónìí báyìí o ọlọ́run jẹ́ àti ẹ̀mí kápẹ́tù ẹ̀mí lọ. amiina. bàbá ní àwọn tá a wá lọ́dún yìí sábòlé bàbá ń fún àgbà níbi ọjọ́ bí àdébì. àwa náà láwọn alẹ́ ní èyí tá a wá bọ́ náà láti bá pẹ̀lú ògbó ọlọ́run. amiina. ọlọ́run ò ní jẹ́ ká pẹ̀dí. àmín. ọlọ́run ò ní jẹ́ ká fi ikú pẹ̀dí. amiina. kò ní jẹ́ ká fi àrùn pẹ̀dí. amiina ya Allah. bàbá ní kí kálukú ó dà ní àtọrọ tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run. wọ́n ìtọrọ aburú fún ẹ̀dá ẹgbẹ́ ẹni níyà ní o. tọrọ tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run fúnra ẹ àti gbogbo ẹni tó bá súnmọ́ ọ. àníyàn. bismillahir rahmanir rahim. اللهم جاء الفاصل بأول إفعال من كل هذا خير فتاته ولا محمد رسول الله وجاء خاتم من سبق أتم بأكبته من أنهم الذين كلهم يا عبادي الذين أشرفوا على عرشهم لا تقنطوا رحمة الله وجاء ناصر العاقب أكرم بنا لا جزاء أعدائه نصر الذي كلا لما تتعيش ونصر قال أعوذ بالله وجاء هذه إلى صراط المستقيم اهدنا صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر العقب الأطول هذه إلى صراط المستقيم وعلى آله أكثر ومجال العصير فلا تبعث بذلك من حوائجنا وحوائج من سنبع إلينا صلاة تعرفنا بأساس محمد الماء فضل عن النبي تسكن بها مشاركة عن النبي تسكن بها أصحاب لا إله إلا الله وفجلنا من زمد آل لا إله إلا الله وفجل آل كلامنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم التاهيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا àfáà tí ó ṣe wá sí fún wa ṣé ìgbàdí ọlọ́run mọ́sà tí kò bọ̀ lẹ́nu. àmín. ìmọ̀ rẹ̀ ọlọ́run ti tó jọba. àmín. ọlọ́run ti gbé ga mọ́jẹ̀ kọ́ wálẹ̀. àmín. ọlọ́run ti gbé ga jù báyìí. àmín. nàbí karamati ṣe. mọ́jẹ̀ kọ́ máa padà sí. àmín. ọmọ kékeré ni mọ́sà tí kò dàgbà. àmín. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ربنا لا تزغ
قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الحسنات يذهبن السيئات ذلك ذكر